òdí méjì verse 4 nínú ẹ̀ ìtàntán kò tí ń bẹ̀ ó túmọ̀ sí pé Ilé Ifẹ̀ ti san ìsákọ́lẹ̀ fún Ọ̀yọ́ rí. Ni mo sọ pé a lè yọwọ́ àwọn ọ̀jọ̀gbọ́n tó kọ̀ tán lẹ̀ kúrò. Ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ yìí ọwọ́ wọn lọ̀pọ̀ rẹ̀ ti wá. Náà mo wá wò ó pé Ilé Ifẹ̀ san ìsákọ́lẹ̀ fún Ọ̀yọ́. Ṣé pé ní ọmọ Ọ̀yọ́ tó bá come across ẹ̀ wait ní fún un. Ilé Ifẹ̀ tẹ́ ń pọ́n lé o wọ́n ti san ìsákọ́lẹ̀ fún arí o. Mo ti sọ rí nínú àwọn ètò kan tí mo ti ṣe sẹ́yìn lórí ìkànnì yìí lórí ìṣẹ̀lẹ̀ ojùmí èmi làgbà ìwọ kọ́ làgbà ìwọ kọ́ làgbà èmi làgbà eléyìí tí ó ń ṣẹlẹ̀ láàrin kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ àti kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé. Mo ní ìjàngbọ̀n yìí kò sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹkọ̀tàn òǹpìtàn eléyìí tí wọ́n ti kọ sínú ìwé sẹ́yìn. Ẹ̀rí máa jẹ́ mi ìṣó ó ní mo fẹ́ mú wá fún yín tí mo sì fẹ́ kí ẹ jẹ́ ká farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́. Díẹ̀ tí mo mú wá fún yín bẹ̀rẹ̀ yẹn mo fẹ́ mú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wá fún yín tí mo sì fẹ́ kẹ́ ẹ gbọ́ àlàyé tí Awíkonko sọ. Àwọn àlàyé tó ṣe ó mẹ́nu bà àwọn ìwé kan tí bàbá ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá tí wọ́n ti kọ sẹ́yìn ìgbà tí Àgbàlẹ̀tò tí ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Awíkonko ó ní ọ̀rọ̀ yẹn jáde. Fídíò yẹn lèmi wá rí tí mo wá ní kó lè máa jẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi ìṣó lórí àwọn ètò tí mo ti ṣe sẹ́yìn lórí ìkànnì yìí ó yẹ kẹ́ ẹ gbọ́ ẹ já gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀rọ̀ ní fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀ ẹkún ní bákan wá àtẹ̀jáde kan jáde láti ọwọ́ àwọn ọmọ Ọ̀yọ́ kan ohun tí Ọ̀yọ́ bá tó yára wọn kúrò lára Ilé Ifẹ̀ ìgbà náà ni rádaràda tó ń ti Ilé Ifẹ̀ wá yóò tó dúró. Ìdí ni wípé ó kò tẹ̀ síbẹ̀ ìdí ni pé nínú àwọn Ọ̀yọ́mèsì méjèèje kò sẹ́ni tó ní agboolé nílé Ifẹ̀ láàrin wọn. Nínú àwọn Ọ̀yọ́mèsì méjèèje kò sí ẹni tó ní agboolé nílé Ifẹ̀ láàrin wọn. Wọ́n ní Ọ̀yọ́ ní ìtàn tiẹ̀ Ọ̀yọ́ ní ìran tiẹ̀ Ọ̀yọ́ sì lórírun tiẹ̀. Ọọ̀ni Ifẹ̀ is just an ally, not our source. Are you getting me? Kan ló ń bí nǹkan kan látọ̀dọ̀ mi. Ní tí wọ́n bá sọ lèmi ń fèsì sí ni mò ń fún ọ ní bold explanation lórí ẹ̀. Ń wá báàkì ẹ̀ pẹ̀lú tàn. Like nínú ẹsẹ̀ fati bàbá wa Wándé Abímbọ́lá ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá kọ. Òdí méjì verse 4 nínú ẹ̀ ìtàntán kò tí ń bẹ̀ ó túmọ̀ sí pé Ilé Ifẹ̀ ti san ìsákọ́lẹ̀ fún Ọ̀yọ́ rí. Ni mo sọ pé a lè yọwọ́ àwọn ọ̀jọ̀gbọ́n tó kọ̀ tán lẹ̀ kúrò. Ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ yìí ọwọ́ wọn lọ̀pọ̀ rẹ̀ ti wá. Náà mo wá wò ó pé Ilé Ifẹ̀ san ìsákọ́lẹ̀ fún Ọ̀yọ́. Ṣé pé ní ọmọ Ọ̀yọ́ tó bá come across ẹ̀ wait ní fún un. Ilé Ifẹ̀ tẹ́ ń pọ́n lé o wọ́n ti san ìsákọ́lẹ̀ fún arí o. Ọba wo wá ni wọ́n ní wọ́n san ìsákọ́lẹ̀ fún ó jẹ́ Àjàká. The first ọba lọ́yọ̀ọ́ the first olórí lọ́yọ̀ọ́ Àjàká. Now àwa calculate àsìkò Àjàká ó jẹ́ àkókò tí bàbá rẹ̀ náà jẹ Ọọ̀ni nílé Ifẹ̀. Ìbéèrè wa ni pé ṣé Ọ̀rànmíyàn tó jẹ́ bá bẹ́ẹ̀ ń lọ san ìsákọ́lẹ̀ fún? Ẹ gbádùn mi. Ó dáa o ẹ̀yin lẹ kọ́lé ẹ nílé baba. Ilé baba yín wá jẹ́lé tó lórúkọ tó lókìkí tó níyì torí pé baba yín jẹ́ olókìkí. Ẹ wá wò pé ilé tuntun tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ kọ́ kò ì lókìkí tó lé baba yín. Ilé baba yín nílò ẹni tí ó bójútó kó má bàjẹ́ ẹ wá padà lọlé. Ilé ibi tẹ́ ẹ ti kó wọn wá pè yín wípé ìlú tó fojú díjò ní o ó ti fẹ́ o ó ti tóbi sí o wọ́n nílò olórí báyìí àkẹwàá ní èmi tó yẹ pé àtọ̀tún àtòsí wọ́n ń bọ mí bí ìgbà téèyàn ń bọ mí ní níbí wọ́n àìsè wá síbẹ̀ wọn ẹ̀rì mọ́mọ́ mi Àjàká ẹ fi sọ lórí ń bẹ̀. So ní táìmù tí Àjàká ń rìn ní bàbá ẹ̀ náà rìn nífẹ̀ẹ́
then mo tún wá ṣèwádìí síwájú because àwọn nǹkan yìí ó ń kọ́ gbogbo alẹ́ kọ́ ni èmi ń gbọ́n sí mò ń lóye sí mò ń nímọ̀ sí mò ń wádìí ìmọ̀ ìjìnlẹ̀ sí mò ń wá tàn sí mò ń gbọ́ tàn sí mò ń rí tàn sí anything tán bá ṣe èmi ó kọ́kọ́ gbá research lórí ẹ̀ so mo wá kọ́kọ́ béèrè lọ́wọ́ ara mi pé ọdún wo ni Ifá dé Ọ̀yọ́ kí wọ́n tó kí Ifá mọ́ Ifẹ̀ because àwọn arọ́kẹ́ àtòǹpìtàn jẹ́ kó yé wa pé gbogbo Ifá ti complete nílé Ifẹ̀ 15th century ní Ifá dé Ọ̀yọ́ láyé Aláàfin Olúaṣọ láyé Aláàfin Onígbògí láyé Aláàfin Òfìràn láyé Aláàfin Ògúngójú àwọn tí wọ́n lò gbà ní 15th century nù so now ẹ wá wo Aláàfin Olúaṣọ nìkan ló jẹ lọ́yọ̀ọ́ lé o ẹ̀gún Onígbògí Ọ̀yọ́ ilé náà ni ṣùgbọ́n ogun nopé lè kú ń bẹ̀ lọ sí Bọ̀gú àmọ́ à ń béèrè wípé so Olúaṣọ wọn wá ṣé 15th century ní Àjàká wà ní because ìgbà tí Ifá dọ̀yọ́ nìyẹn ṣé ẹ ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn nísìnyí now àwọn Aláàfin tó kù tí mo sì dárúkọ Ìgbòho ni wọ́n ti lò gbà ó túmọ̀ sí pé kò sẹ́ni tí ó mú Ṣàkọlẹ̀ láti Ilé Ifẹ̀ lọ sí Ìgbòho ẹni tí ó gun mọ́tò lọ Ìgbòho gan ní ìsìn láti Ìbàdàn ó ń tọ̀ ń rìnrìn wákàtí tọ́pọ̀ o ká tó wá sọ pé ẹsẹ̀ oríṣiríṣi nǹkan ni ó jẹ jáde bẹ́ẹ̀ lára ẹ̀ ni mo sọ wípé àwọn àgbà yìí náà ní tiwọn ń bẹ. òun náà ni ẹ̀yin náà ti gbọ́ tí ẹ ti rí yẹn mo sì mọ̀ wípé ẹ gbọ́ àlàyé eléyìí tí Awíkonko ṣe ṣùgbọ́n ohun tí mo fẹ́ ká mọ̀ òun ni wípé kì í ṣe bàbá ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá nìkan ni wọ́n ti kọ ìtàn tàbí ẹsẹ̀ Ifá eléyìí tí wọ́n ń tọ́ka sí ìtàn Ilé Ifẹ̀ àti tìlú Ọ̀yọ́ ẹ̀yin náà gbìyànjú láti ṣe àwárí àwọn ìwé ìtàn lóríṣiríṣi pàápàá jùlọ nípa Ilé Ifẹ̀ àti Ọ̀yọ́ Aláàfin àti pé kò rújú gan kò rújú torí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìwé ìtàn òun ni wọ́n jẹ́ ká mọ̀ wípé Ilé Ifẹ̀ ni orírun gbogbo ilẹ̀ Yorùbá ilẹ̀ Oòduà ilẹ̀ káàárọ̀ òjíire wọ́n sì jẹ́ ká mọ̀ wípé kì í ṣe káàárọ̀ òjíire àbí wọ́n sì jẹ́ ká mọ̀ wípé kì í ṣe Yorùbá ni à ń jẹ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n jẹ́ ká mọ̀ ìyẹn ò rújú pé káàárọ̀ òjíire Kóòtù ilẹ̀ Kóòtù ọmọ Kóòtù là ń jẹ́ ṣáájú kí àwọn òyìnbó aláwọ̀ funfun àwọn British kí wọ́n tó dé èmi ò sọ̀tàn ṣùgbọ́n n tá à ń rí n tá à ń gbọ́ tí ẹ̀rí bá sì wà fún ni èmi máa ń mú wá lórí ìkànnì yìí ẹ mọ̀ pé mi ò kì í sọ̀tàn n tá a bá gbọ́ n tá a bá rí a kàn ṣe àgbéyẹ̀wò lórí rẹ̀ a sì jẹ́ kẹ́yìn olólùfẹ́ wa lórí ìkànnì yìí kẹ́ jẹ́ ká mọ èrò àti òye tí yín lórí rẹ̀ n tá a mọ̀ ṣe ní ìkànnì yìí nìyẹn ẹ̀yin tẹ́ ẹ bá ti wà pẹ̀lú wa tipẹ́ nípa oyè tí wọ́n ní kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ His Imperial Majesty ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì àrólé Oòduà tí wọ́n ní wọ́n fẹ́ fi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tí wọ́n ní wọ́n fẹ́ fi jẹ ààrẹ akọni Oòduà lágbàláyé ààrẹ akọni Oòduà worldwide èmi náà ń gbọ́ ni inú ìwé ìròyìn social media platforms ó ní èmi náà ti ń rí lèmi náà ti ń gbọ́ mi ò tí ì rí official statement tàbí official announcement tàbí official press release láti ààfin kábíyèsí àrólé Oòduà Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ nípa tó jẹ mọ́ fífi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho jẹ oyè ààrẹ ọ̀kanlọ́mọlẹ̀ Oòduà ṣùgbọ́n pẹ̀lú bí àti ìṣègbọ́ àti ìṣerí láti ààfin kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń fi èrò àti òye tí wọ́n sọwọ́ láti jẹ́ ká mọ ìhà tí wọ́n kọ sí kí làwọn èèyàn wí kí làwọn èèyàn sọ ẹ jẹ́ kí n mú wá fún wa ká wò ó ká gbọ́ gẹ́gẹ́ bó ṣe tẹ̀ wá lọ́wọ́. Mr. Saheed Badmus àwọn ní another argument don come
with Ọ̀yọ́ Aláàfin. Olu Jacob Olayiyoye wọ́n ní the same Sunday that fought in the camp of the Modakekes to destroy Ile-Ife. Thank God is still this generation. Gẹ́gẹ́ bí Olu Jacob ṣe sọ nìyẹn. Kazeem Zakiru Ọláìdé wọ́n ní so Ife people are comfortable with this as they quickly forget the contribution of Igboho in support of Modakeke during Ife Modakeke war. Wọ́n ní as to err is human, to forgive is divine. Pariola Grace wọ́n ní ṣé oyè lọ́kàn. God has already ordained Sunday as akọni works toward unity and peace among the Yoruba people. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mrs. Grace nìyẹn. Adékúnlé Lawal wọ́n ní make money first and mingle. Life will be sweet. No one knows you when you are poor. Adunni Afọláyan àwọn ní yes o Sunday Igboho is qualified for it. Okay? Ọláníyì Ọláwùmí àwọn ní is well deserved it. For those that is talking about Modakeke and Ife matter sọ pé ó ti lọ. Peace has returned to the communities. They are living in peace with harmony. So Igboho is not for Modakeke or Ife alone. Here is for Yorubas all over the world. Thank you. Kunle Osin wọ́n ní na King Saheed Osupa first called this man akọni in his music and it come to pass. Abdulrahman Babatunde àwọn ní to me this Oni is doing too much. All these installations so he is trying to get himself over ahead of all Yoruba kings, especially Aláàfin. And this particular chieftaincy can bring division to Yoruba land. After installing Igboho as Ààrẹ Akọni Oòduà, what will happen to the post of Ààrẹ Ọ̀nà Kakanfò in the Yoruba land? This might bring serious issue between Ààrẹ Gani Adams and Chief Sunday Igboho. That's my own opinion. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti ìwòye àwọn èèyàn, òun náà ti gbọ́ tí a mú wá fún yín yẹn lórí bí àwọn èèyàn ṣe ń gbéròyìn kiri wípé kábíyèsí Ọọ̀ni tilẹ̀-Ifẹ̀ wípé wọ́n fẹ́ fi oyè ààrẹ akọni Oòduà worldwide dá olóyè Sunday Igboho lọ́lá. Báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín? Kí lèrò àti ìwòye tiyín? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa bí ẹ bá ṣe fi ṣọwọ́ sí wa. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé èrò àti ìwòye kì í papọ̀. Ojú ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wo ìṣẹ̀lẹ̀, la fi máa ń wo ọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ torí pé Ọba Olódùmarè kò dá wa bákan náà. Bó ṣe rí lọ́dọ̀ tèmi ó lè má rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiyín, bó ṣe rí lọ́dọ̀ tiyín ó lè má rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tẹlòmíì. Bí Ọlọ́run sì dá wa nìyẹn. Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé kó lè rìn jìnnà dáadáa. Ẹ jẹ́ kí n dé iléeṣẹ́ Ideas Enterprise, iléeṣẹ́ tí wọ́n lórúkọ rere, iléeṣẹ́ tí wọ́n gbọ̀rẹ̀kẹ̀jigẹ̀, iléeṣẹ́ tí wọ́n nírìírí àti òye nípa bá a ṣe bá ní fi orúkọ iléeṣẹ́ sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC. Bóyá ẹ̀yin fẹ́ fi orúkọ iléeṣẹ́ yín sílẹ̀, ìyẹn business name, àbí ẹ fẹ́ upgrade business name yín sí liability company, wọ́n ń ṣe ní iléeṣẹ́ Ideas Enterprise. Bóyá ẹ̀yin dẹ̀ fẹ́ gba certificate TIN, ìyẹn tax identification number certificate, ẹ fẹ́ gbà á, iṣẹ́ wọn ni ní iléeṣẹ́ Ideas Enterprise. Bákan náà, bóyá àjọ tàbí association kan lẹ́yìn ní tí ẹ wá fẹ́ fi orúkọ sílẹ̀ lọ́dọ̀ àjọ Corporate Affairs Commission CAC kẹ́ ẹ lè láǹfààní sí àwọn owó ìrànwọ́ tí ìjọba àpapọ̀ tí wọ́n ń fún àwọn onílé iṣẹ́ àti àwọn ẹgbẹ́jẹgbẹ́ tí wọ́n bá ti forúkọ sílẹ̀. Ẹ bá iléeṣẹ́ Ideas Enterprise, ẹ bá wọn sọ̀rọ̀. Mo sì mọ̀ wípé ayọ̀ ni yóò padà já sí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti ń bá wọn dòwò pọ̀ tí wọ́n ń gbéṣẹ́ fún wọn ò ní wọ́n kan sára tí wọ́n sì ń dúpẹ́ nígbẹ̀yìn. Ìdí abájọ ni pé wọn kì í fi iṣẹ́ wọn falẹ̀. Àsìkò péréte òun náà ni ohun tí wọ́n bá yín ṣe òní yóò jáde. Bóyá ìforúkọsílẹ̀ iléeṣẹ́ ni
àbí ti NGO ìyẹn non-governmental organization tàbí ẹ̀yin fẹ́ ṣe NIN modification wọ́n ń ṣe níléeṣẹ́ Ideals Enterprise. Bákan náà bóyá ẹ̀yin fẹ́ máa gbé ọjà local goods ẹ fẹ́ máa gbé lọ sí orílẹ̀-èdè míì ẹ wá ń wá ọ̀nà àbáyọ ẹ fẹ́ gba ìwé ẹ̀rí tí ẹ fi lè mọ láǹfààní láti máa gbé ọjà lọ sí ilẹ̀ òkèrè ìyẹn export license iléeṣẹ́ Ideals Enterprise wọ́n bá yín ṣe lọ́nà ìrọ̀rùn láì ní fi àsìkò ṣòfò. Bákan náà iléeṣẹ́ Ideals Enterprise wọ́n bá ní gba international passport ní àárín àsìkò péréte láì ní fi àsìkò ṣòfò tí kò sì ní ná yín ní wàhálà kankan. nítorí wá jẹ́ kó rọrùn ni wípé kò síbi tẹ́ ẹ̀ ti lè bá wọn dòwò pọ̀. ìlú wo lẹ̀yin wà, orílẹ̀-èdè wo lẹ̀yin wà, ẹ̀yin ẹ kàn pè wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ kẹ́ ẹ ṣàlàyé ohun tẹ́ ẹ bá fẹ́ fún wọn. mo sì fọwọ́ sọ̀yà wípé ìrọ̀rùn òní yóò bá dé. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 09037690638 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 09037690638 òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ideals Enterprise. ẹ pè wọ́n lónìí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀. Ideals Enterprise ní ẹ̀kan sí o registration ilé iṣẹ́ àti mọ́tò báwo lẹ ṣe fẹ́ sí Ideals Enterprise àwọn ní bàbá. Ideals Enterprise ilé-iṣẹ́ tó láàmìlaka tó ta kànmọ́lẹ̀ káàkiri àgbáyé. Ideals Enterprise ilé-iṣẹ́ tó mójúlẹ̀jà nípa bá a ṣe bá ní forúkọ ilé-iṣẹ́ ẹni sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC àti Snyder Small and Medium Scale Enterprise láàrin àsìkò péréte bíbánigba tax identification number tin láì múnira lọ́wọ́. Ilé-iṣẹ́ Ideals Enterprise tó ń bá ní gba ìwé ìrìnnà international passport láàrin àsìkò péréte láìsí làálàá. gbogbo ohun tó jẹmọ́ online services ni wọ́n ń ṣe lọ́dọ̀ wọn. ìrírí àti ẹ̀kọ́ tí wọ́n ní níṣẹ́ wọn fi rọrùn gbà. gbogbo àwọn tí wọ́n bá wọn dòwò pọ̀ ni wọ́n ń kan sáárá. nítorí owó wọn ò gara wọn kì í fi àsìkò ṣòfò. ìrọ̀rùn níṣẹ́ wọn. nílé-iṣẹ́ Ideals Enterprise gbogbo bilọ́jà wọn dé lórí ẹ̀rọ ayélujára Facebook Ideals Enterprise, TikTok Ideals Enterprise, Instagram Ideals Enterprise. ẹ tún lè bá wọn sọ̀rọ̀ lójú òpó WhatsApp 0903-769-0638 lẹ́ẹ̀kan sí 0903-769-0638. Ideals Enterprise iṣẹ́ wọn fi ni lọ́kàn balẹ̀.